ta tẹ́tẹ́ pẹ̀lú Káyọ̀dé lánàá. Ọ̀tá kí ni? Mo ta tẹ́tẹ́. Bí o ṣe gan-an mo fún ẹ lówó ọ̀tá tẹ́tẹ́. Owó yóò pọ̀ jọ. Owó yóò pọ̀ tí wọ́n gbá níbo wá tẹ̀wọ̀n ni. O lè ṣe kọ́kọ́ kí lè máa. Bọ́ọ̀ fún mi jẹ́ bí o ṣe gan-an. Mo fún ẹ lówó bọ̀bọ̀ ìlú náà. Má ṣe ní jẹ́ o lè ṣe kọ́kọ́. Ṣẹ́gun, wo mọ èèyàn kú jẹ. sí kó wájú gbà náà wà á kọ. bẹ́ẹ̀ sọ. àṣẹ èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀.
matter? Dad, it's good to be back home. Ìwọ náà ń bẹ̀. Àti driver ń gbé mi bọ̀ láti airport. Mo wá ń sọ fún pé tá bá ti dóṣòdì kó jẹ́ kí n mọ̀ because I used to know Oshodi to be this rowdy area. Ló bá ní pé Oshodi la wà. Daddy, ẹ ní láti rí bí gbogbo iná ṣe wà ní everywhere, man. Nigeria is changed. Èmi kọ́ ni mo need láti rí wọn. Ìwọ ló welcome back to New Lagos. Yeah, you can say that again. Daddy, our governments are really trying. Daddy, what's that? So surely, a man sọ fún yín, ilé báyìí òun là bọ́ sí ní oko. Ṣé o mọ̀ ní màrìwò dẹ́lẹ̀ ṣeré yẹn? Ẹ̀ tí rèé ní gbogbo. Ọmọ ògbọ́ yóò bá. Ọ̀pẹ̀dẹ̀. Ìyá máa jẹ. Ọ̀pẹ̀dẹ̀. Ṣé o ti wá àkọ́jẹ́? Yes, let's not forget. Yeah. Nígbà tá à ń gbé ẹbọ láti airport lánàá. Olùtọ́ láti fún wa ní gist kan lórí ọ̀rọ̀ ẹni tẹ́jọ́ ń fẹ́ra yín. Tẹ̀tí ń lérò àti ìfẹ́ra yín. Èmi mà tiẹ̀ lọ bá nu yàrá lánàá. Wípé bóyá tí n bá tiẹ̀ bá sọ̀rọ̀ woman to woman kó bóyá á tiẹ̀ sọ̀rọ̀ because I'm very eager to know. Àti ẹ̀mọ ẹni tó fẹ́ fẹ́. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé ẹsẹ̀ ń dùn Akinola. Àfẹ́sọ́nà nǹkan tí mo kàn fẹ́ sọ. Tó dẹ̀ dẹ́rù bà mí, mo máa rò bí nǹkan tó le kan ló fẹ́ sọ. Ẹsẹ̀ ń dùn ìgbà yẹn wá ń bọ̀. Ẹsẹ̀ tó dùn yàn ó pẹ́ bóyá á jiná. Daddy, ẹsẹ̀ tó ń dùn Akinola yóò le jù. Mi gbọ́. Bàbá Tẹ́ni. Àrọ̀ mo fẹ́ fẹ́. Mọ́mí, ẹ má sọ bẹ́ẹ̀ yẹn náà. Akinola kì í ṣarọ. It's just that kò lè rìn ní. Kò kí ń ṣarọ, kò kàn lè fẹsẹ̀ méjèèjì. Daddy, ẹ má sọ bẹ́ẹ̀. Ìgbà tí ó wà ní school ni wọ́n àtàkì àti gbàyẹn ni kò tí lè rìn mọ́. And moreover, ìyẹn gangan kọ́ ló yẹ kó jẹ́ priority yín. Bí èèyàn Akinola jẹ́ gangan. And Daddy, you need to know, Akinola is a very nice person. As in, he's a good guy. Nígbà tí mo wà ní London níbi tí mo tún ṣiṣẹ́, mo ní problem kan tọ́pọ̀ ọmọ mi pé mo jí owó tí mi mú anything about it. Ọ̀pọ̀lọpọ̀ Akinola náà, òun ló bá mi san owó yẹn. If not, ọ̀tá mi ò bá ti dé rẹ̀ mu. So nítorí pé àárọ̀ ṣí ẹ́ lóore mo ṣe fẹ́ fẹ́ àárọ̀. Mommy, don't say that. Don't talk like that about Akinola. Kò kí n ṣàrọ̀. Ìwọ náà ṣe lè pe ọkọ àfẹ́sọ́nà rẹ̀ lára. Ṣebí kò kàn lẹ́sẹ̀ méjèèjì rẹ̀. Bàbá Tẹ́ni. Àtúnyìtì. Àárọ̀ ló fẹ́ fẹ́. Ẹ̀rẹ̀ mi sọ kankan sí. Ọ̀rọ̀ ti sọ́ra ẹ̀ kò sọ̀rọ̀ mọ́. Interested in whatsoever you're about to tell me. I'm not. Wo Teniola, I am your father. Whatever the situation is, I am still your father. Ipò kípò yóò kó wá. Bàbá ẹni mo jẹ́. Ìdùnnú ẹ̀kẹ́rẹ́ ó jẹ́ mi lógún. Àmọ́ mo fẹ́ kó o túbọ̀ ṣàlàyé fún mi díẹ̀ sí lórí ọ̀rọ̀ Akinola yìí. Let me tell you. Akinola jẹ́ ọ̀kan nínú àkàndá Elédùmarè. Akinola is a very nice person. Ó níwà tútù. Oore ò kí ń sun ní ṣíṣe. Kò ń bínú. And if at all, Daddy, tó bá tiẹ̀ máa bínú, kóhùn tó wọ̀ báyìí, ó tún ti dáríjì ẹni yẹn. Daddy, see, if you get to know Akinola very well, for the fact pé kò lè rìn kò ní mean anything sí yín. Teniola, wo àwa la bí ẹ. At the
dẹ̀ nífẹ̀ẹ́ púpọ̀ pàápàá nítorí pé ìwọ kì í ṣe ọmọ tó ń kó ìyọnu bá àwọn òbí ẹ̀ bíi tẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ pé oríṣiríṣi ló kó wa sí kó tó dèrò South Africa tí ẹ ò rí bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pàákọ́lá tó ẹ pé ìyá àgbà náà ló tó ẹ tí ẹ ò rí bẹ́ẹ̀ kọ́lọ́mbà ń fọ́run kẹ́ ìyá àgbà àwa lábí ẹ̀ àwọn onífẹ́ fún ìyọnu mo fẹ́ kó mọ̀ wípé ibi tó jẹ́ wípé ó dìgbà tí ọmọ kékeré bá dórí igi kó tó lè rí wọ̀ ibi ká gbàlagbà jókòó sí níbi pẹlẹbẹ a máa wo kedere báyìí ni. Daniela, I want you to change your mind about Akinola. Baby, see, I can't. It's too late. I'm carrying his baby. I'm carrying his baby. I'm already 2 months pregnant for him. I don't want to know anything. To leave Akinola. Aṣọ ọba ọmọ yẹn ti rin ìhòòhò wọjà. Ẹlẹ́yìn ti parí o. Àti ẹ̀dúpẹ́ pé akọni òun náà ṣe bí ọkùnrin. Kò bú máa bá yẹ ẹ sọ̀rọ̀. Daddy, ṣé pẹ́ ti gbà nìyẹn? Ṣé mo ní choice ni? Thank you, Daddy. Thank you, Daddy. orí kòkòrò rà ní ìgò mo ra kòkòrò ẹ̀gbà ní London ní ìgò kòkòrò ní gọ̀gọ̀ kòkòrò ẹ̀gbà máa ń wà London. Ẹ̀ṣọ́ àmú fìdá ìgbà ìyẹn sọ̀rọ̀ ẹlẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́. Baby, you're coming to sit down here. Dúró tó bá wá fẹ́ sí dáhùn ní ẹ̀ṣẹ̀ bó ṣe máa dúró. Ẹ ṣáà yẹn rárá. Dúró ní sòrò. Ẹ̀yin gẹ̀ẹ́sì ẹ ṣáà máa fẹ́ ṣe pé nígbà ẹjọ́ ọkùnrin ẹ̀ Ẹ̀wọ̀n mọ ilé ọdún tí máa ń fi ṣiṣẹ́ agbálẹ̀ gbogbo ní gbòbí. Ọmọ ṣe ń gbé wọn. Ìwọ yìí ti sọ̀rọ̀. Sọ́ni ìgbìmọ̀ ọmọ ètí tó ń ju wọ́n wá sí ọmọ ìgbọ́ ẹ̀ tí ẹ gbé dáadáa. Àwọn tó máa gbé kọ́. Ọlọ́pàá jẹ́ kéèyàn bá ìlú ayẹ ní iṣẹ́ ìwé jẹ́ ti ẹ̀wọ̀ tó ṣe. Wà á sọ̀rọ̀ lọ́dọ̀ ti àná ní ìlú tó gbẹ. Ó ga o. Mayani. Ekizo Mayani. Ló ń dúró dáadáa. Ó fẹ́ bẹ́ẹ̀ ni. Oh baby, I'm here for you. I know you are. Ibu àti màmí ló yẹ kí n lè wọ́n pàdé. Ṣé bí mo ti máa sọ fún ẹ kó má máa rọ̀ mí báyìí má máa sọ̀rọ̀ báyìí náà ó ní ìdè Ọlọ́run ó ló máa ń ṣe ọ̀gbọ́n náà. Àwa tá a wọ̀. Kí ló ṣẹlẹ̀ ayíde? Báwo ló gbà? Wẹ́rẹ́ o. Ẹ̀yẹ́ bá. Àyíká kọ́. Gbogbo orí yá ọba yìí. Àwọn ọmọ àwọn ọmọ. Alfa wà á ṣòkò. Ẹ ẹ sọ fún mi. Àwọn ọmọ máa jẹ fún bàbá. Ó sì sọ fún mi. Ẹ nà fílà wọ́n fi báyìí máa ṣe fún mi. Ṣé o tọ́ ní ìsìn? Ṣé mo sọ pé irọ́ ni irọ́ ni kíní kan sí? So ẹ surprise mi. Alágbára lọ́wọ́ lóhùn ojú ẹ̀yìn àṣẹ kí ìgbà sọ yìí lágbára náà ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. It's okay, please. Báwo yẹn ìwé ẹ̀ ti dùn pa owó ìbò ṣe kóró lẹ́nu ẹ̀bí chloroquine. Akinola, once again, you're most welcome to our family. But nǹkan kan ni mo notice láti ìgbà tí o ti débi. O ṣáà ń wo èmi àti ìyá yín. Àfi bí ẹni pé o ti mọ̀ wá tí n bí kan rí.
Dáàdì, bó ṣe rí lọ́kàn mi ni ó dà pé mo ti rí ẹ̀yin àti mọ́mí rẹ̀. Tí nǹkan kan bá wà lọ́kàn ẹ̀ kò sọ tó bá dé wà comfortable pẹ̀lú wa kò jẹ́ ká tètè gbọ́. ẹni tó ń sọkọ yẹn ó lójú wájú ẹni mímọ́ àbí. Bẹ́ẹ̀ ni sir, especially ti mọ́mí I can't figure out. Akinola mi ò tiẹ̀ rí ojú ẹ̀ rí, in fact mi ò tiẹ̀ bá ìpàdé in my entire life níjọ́ tí mo ti dé ilé ayé mi ò tiẹ̀ rí ẹ rí ní fìrífìrí ojú mi báyìí. ẹ wo ìyàtọ̀ sí ti ìyá yín tiẹ̀ ó wà níbẹ̀. No problem, Daddy. Ṣé mo pé méjì lọ́lọ́run máa ń dá yàn? That's correct. Bó ṣe rí gan-an yẹn èèyàn méjì ni ọlọ́run máa ń dá sáyé. Ẹ wo ẹ jẹ́ àfihàn ẹlẹ́jàre ká mójú ọ̀rọ̀ sọ. Daddy, ṣé ẹ gbàgbé birthday mi for weekend? Torí mo máa ní the gift mi látọ̀dọ̀ yín àti ọ̀dọ̀ mọ́mí. Torí pé mo fẹ́ kí ẹ̀yin méjì wà ń bẹ̀. Nílé ráyè ọmọ rẹ mi ṣe wedding ṣẹ̀dẹ̀ mọ̀ pọ́kọ ẹ̀ la fẹ́ pè kó wá ṣe chairman wedding wọn, so we have to be there. Nílé ráyè wà. Yàtọ̀ sí tí ìyá yín tiẹ̀ sọ yẹn ṣé mo pé pàtí tẹ̀yìn fẹ́ ṣe tìróró lẹ́nu máa jó ń bẹ̀ youth party ó yàtọ̀ sí style tiwa but all the same ṣá ẹ̀gbọ́n tó máa dé before weekend láti South Africa our represent our ń bẹ̀ and as for your gift be sure pàtẹ́ lọ́wọ́. Thank you, Daddy. That's right. God bless you. Every day you move soon. Every day love one swan shine for the Johnson. Every time you walk on the sick in the studio. Every time I want to they show me love the radio. Every day you move go. Every day you move on Naira. Every time you me do sometimes when they want para. Every time you move down I'm shining fat all of para. I'm glad you are in the jar. I'm going just cara. See my feet I can come and leave hard knock life. 25 years old, pushing off for wife. Every day the mom Not too much, not too fast, not too slow. Any better goes. All the music! Follow! Tell me about me. Akinola. that's my brother. That's my brother, please. Akinola. Baby, please don't defend me, please. Just hold on. Tell me, you shall enforce me. Enjoy. You know the apple. What's going on? I don't understand. Tony, I'm not alright with my brain. Just keep quiet. Can you tell me that you don't know it? I haven't tried anyone here. Hey, I don't know what you can do. I don't Jẹ́ kàríra jọ ń tó lọ lọ. Jẹ́ kàríra. Fẹ́ni bọ̀ ní wàá mú bàbá yà á jù. No body. Step aside! Step aside! Step aside! Step aside! Please, my brother. Step aside! Please, Ṣé ti gbàgbé ìwọ ni mo sọ fún ẹ? Tó kú bó ti gbàgbé ni ìwọ wá fẹ́ máa bá wọ̀ rẹ mi. Wọ́n fẹ́ máa wọ́n ló máa ṣe kan tí ò dá. Kò dá náà. Ṣé mo sọ pé láti bẹ̀rẹ̀ ayé mi? Ilé nìkan ni mo dá wà. Ìwọ náà ò gbàdúrà owó tí mo ní. Mo gbàdúrà owó yẹn. Akọ làwọn obìnrin ṣì ń fi mí ṣe. Láti ìgbà tí mo ti wá ilé ayé mi bọ̀. Wọ́n kú díẹ̀ báyìí kò tẹ̀ mí lọ́wọ́. Ètò ara ìgbàgbọ́ lọ́wọ́ kò dáná. Akinola, ṣé ojú ṣe rí rè tó fi ń jomi lọ́jà ẹ̀dẹ̀? Have you forgotten?
ṣé wọ́n ti gbàgbé ni gbogbo àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ti pa ọjọ́ ọlọ́jọ́ lọ Adio àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kékeré ni gbogbo wọn ti pa ọjọ́ ọlọ́jọ́ lọ. Now you're telling me that these guys should go like that? No, mi ò gbà. Tókunbọ̀ ó jẹ́ gbàgbé òkú tó ti kú gbàgbé òkú tó ti kú ẹni tó ti kú lọ. Akinola, listen to me. Ìmùlẹ̀ ayérayé tí èmi ìwọ pẹ̀lú gbogbo àwọn olùwà tí ó kú tí wọ́n ti ṣe kò lè fi àyè gba ilé tó bá jẹ́ pé ìwọ náà ló ti pa ọjọ́ ọlọ́jọ́ lọ tí ẹ̀sùn ikú ẹ bá yọ nothing is not gonna stop me. Now ẹ̀sùn ikú gbogbo àwọn olùwà tí wọ́n ti kú ló yọ lẹ́nu and listen to me, nothing, I repeat, kò sí nǹkan tó lè stop me. Gbogbo ọ̀gá mo ti gbọ́ èmi ti gbọ́ títí ẹ̀ àmọ́ jẹ́ kí sọ̀rọ̀ kó pẹ́ ṣùgbọ́n bí èmi náà ti rẹ̀ pẹ̀lú ṣùgbọ́n bí mo ti rẹ̀ pẹ̀lú ìmọ̀ ìdíje pẹ́ èmi ilé ni mo fi oúnjẹ wọ́n ní bẹ́ẹ̀ sì ní ọ̀pọ̀ ní ìdílé mi òkè tó bá ti jẹ́ pé lóòótọ́ ti fẹ́ pa òkú ẹ̀ èyí kì í fọwọ́ rẹ̀ ní pàṣẹ. Stop it! Not too fast! Any question for me? You are God. ọmọ sọmọ tó lè fẹ́ gbàdé mo ti sọ fún ẹ kí ló máa ṣe ẹ náà. tí mo bá fẹ́ kí ló kọ̀ yẹn láì ya ẹ̀ bẹ́ẹ̀. àní mo rọ́mọ yẹn club Jídé gbé Kúnlé gbé Ṣẹ̀fíù tó ṣe wọ̀ká ó gbé gbàgbé. tó bá wù ẹ́ kò rí ní Aso Rock kọ́ máa bá sùn kéwòn tí ó ti máa bá sùn báyìí kó kùn ẹ̀ òun ni mo fẹ́ fẹ́ sẹ́. ayé ẹ̀ ń bàjẹ́ lọ. ẹ dúró lọ kí ló dé ó fà ibo ṣe yín ni èyí mo ti fẹ́ wá pa ibo. àrí mo kò sí wí sábà máa ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ yìí ṣé torí wèrè yìí ó gbé síbi tó dàbí tọ́kì Gambia yìí. àbò orí ẹnu ẹ̀bí gbà wàrà. ṣùgbọ́n àwọn èèyàn ò lélẹ̀ ìbò. wo mi sí wọn náà á yàtọ̀ síra wọn náà. ẹ jẹ́ sọ kọ̀ọ̀kan fún yín o àwa náà máa sọ ṣòkò tó wá ní o ọlọ́run ọmọ kan bá gbà dúró lọ́dún rẹ̀ dúró fún mi. kí ló jẹ lẹ fún mi. kí ló dé. ṣé ìwọ fẹ́ obìnrin ìwọ̀n pé òun tẹ́lẹ̀ fi. Fẹ́mi kí ẹ̀yin sùn lé ní sẹ́yìn sùn lé ní mo ṣe rí pé ẹ ti mága ẹ ti múgùn mo kàn fẹ́ penetrate. ìyẹn ló máa sọ oúnjẹ máa ń jẹ bí wèrè àbárọ. mo fẹ́ emphasize. ṣé mo sọ fún yín. mo fẹ́ exaggerate. bàbá wèrè penetrate. bó ṣe wà yìí. mo rẹ ti sún mi gbogbo ẹgbẹ́ máa bẹ̀bẹ̀ oṣù nìyẹn tẹ́ bá ti rí nǹkan tẹ́ fẹ́ kọ́ sí lè máa nu ẹnu. mi ò nídìí kankan ju ká fẹ́ la lọ mi ò nídìí kankan. lẹ́yìn máa ń sọ ni má bínú olóṣèlú ihun tó yẹ kẹ́ ìwúlò fún ẹ ní ẹ̀rẹ̀ jọ nítorí lè bá ń bẹ̀bẹ̀. ká bẹ̀bẹ̀ wọn sórí ohun tó ṣẹlẹ̀ ni pé akọ iṣẹ́ ẹ̀ ló jẹ́ kí n rò pé tọ́kì Gambia ni nígbà tí mo rójú ẹ̀ ní ẹ̀wọ̀ ẹ̀jọ̀ torí ọlọ ṣẹ́rí mi ò lè parọ́ fún yín kò ń sọmọ fáwọsọ olórí burúkú yìí tó máa ń béèrè ní sákàdì tí bàjẹ́ ó ti lé dànù ti pẹ́ ojú ẹ̀ máa bá fọ kiri bí sọ́kẹ̀tì kọ̀ǹpútà báyìí ni. ìjọkọ̀ọ́dà lóde ló ní pé òun lọ sílé owó mọ́tò ká máa ń dájọ́ bú ní. Let's talk about business. a ó bàbá bàbẹ ọba a ó bá bẹ ẹjọ torí Ọlọ́run ẹ má bínú ẹ bá dọ̀bálẹ̀ ń gbà yẹn. wọ́n ní òdìdé wọ́n ní òdìdé ẹ bá dọ̀bálẹ̀ olóṣì bó bá ti lóbìnrin lá máa tọrọ àmàlà sára. onípọ̀láyà onípọ̀láyà bí ra. ọmọ let's go straight to the business.
wetin be 411. The cocoa be say you get from guy against the Baba make I yarn you. Forget. Orí yẹn ó máa ṣiṣẹ́ bí àgbo. Orí yẹn rẹ̀ dà. Orí yẹn Ọlọ́run ó lè máa wá fún mi lọ́sàn-án fún mi láàárọ̀. Mo ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. Àwọn mẹ́rin kọ́ ẹ̀ṣẹ̀ wọ campus lánàá. Kí ló máa ń ṣe wọ ọ̀rọ̀? Èmi gbọ́dọ̀ pé bọ́bọ́ iná máa very abnormal. Kójú má jẹ́ kójú mi ṣe mí. Ta ni? Ọ̀rẹ́ mi rè é. Èwo ń bẹ sáwọn eléyìí. Àwọn kan tá à ń sọ̀rọ̀ yìí wá àti sọ̀rọ̀ wa tán o. Olùsítà dẹ̀ ṣe ń sáyé ní ìsìn fún ìṣòwò kankan. Ọ̀pọ̀lọ́ ń jà yà máa ṣí ọ́fíìsì mi. Kí mo ló lọ? Ilé kó kù mí nílé yìí. Tó bá ti bẹ̀rẹ̀ sí rí àwọn That's very heavy. bọ́ọ̀lù máa ń ṣe. Ẹ̀yin náà ẹ̀ bí ìṣẹ̀gbà. Ṣẹ́gun ọmọ mi. Mo mọ̀ ní wá mọ̀ pé kí ló dé ṣé mo change ni. Ṣẹ́gun wo Akin ẹ. Akinola Ṣẹ́gun Ìwọ ò tóbi. Akin. Gbèrè ni lóyún o. Àbíkọ́ lọ ṣe àwọn ẹ̀ mú rọ́. Mo ṣe àwọn wú ẹ lọ park báyìí lọ park ẹ̀yà. Mo gbé o kí ló dé kí ló ń jẹ bó a ṣáà ń jẹ mo ṣáà ń wú ẹ mo bá yàwó oníyàwó mo ní. Tó ti gbé mi o gbé mi èmi ìwọ tó tíri ti máa ń dá lẹ́sẹ̀ ti máa ń gbé yẹn o ò lè gbé mi bẹ́ẹ̀. O ti gbà kí ló ṣe é o ò lè gbà mí o ò lè gbà mí ṣé èyí gbà mí máma kí ló ṣe náà ṣe fẹ́ náà mi ni. Ṣé nílẹ̀ bọ́ọ̀lù ìlú náà lé mi ṣé ọ̀pọ̀ ìlú ṣe àwọn ilé orin ilé bọ́ọ̀lù bá gbé orin òṣìwò. Bọ́ọ̀lù wàá bọ́ àwọn ìyàwó mi oníyàwó. Ṣé màá fún mi lọ́rẹ̀ẹ́? Ọ̀rẹ́ rẹ̀ wà ṣọ̀tàn. Yeah, baby, yeah. A dream, baby. PK, Pegasus. This is here, baby. If you ever see my girl, never miss up and go away. Never see my girl, never miss up and go away. Hey, Awanda, mo ní kí ẹ ṣe eré ni ọ̀nà rẹ̀ máa dín ẹ jóná how many times mo fẹ́ máa bọ́ ọ̀nà yìí kí ní burúkú méjèèjì pé mi ò fẹ́ máa rí yín pẹ̀lú bèbí nínú ọgbà yìí now let me give you the very last warning ṣe rí bèbí yẹn wò dáadáa mi ò fẹ́ máa rí yín pẹ̀lú ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ jọ kàwé mọ́ mi ò fẹ́ rí pẹ̀lú ẹlọ́run apart níwájú hostel ẹ̀ mọ́ ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ lọ pẹ̀lú ẹ̀ lọ sí cafeteria ṣe ti gbọ́ mi ṣe ti gbọ́ abẹ́ gbọ́ tẹ́bà fẹ́ kọ́ gbé yín sí nínú ọgbà yìí ẹ ṣọ́ra yín gidi gan for the very last time now move. Kí ló dé tó ń gbẹ́pẹ́ ilẹ̀ máa ta mí èèyàn tá a bá bá rí àtẹ̀ntà ní bá nílẹ̀. Ìyá yín máa sunkún yín very soon ó yẹ sáré. Ẹ sáré sẹ́. Ìyá ò lè sunkún wa. Sáré ló sunkún wa. Sáré yìí ọ̀la rẹ̀ máa bí ọ̀la rẹ̀ kẹ́sì bí for inside school. Ẹ tún ní ìgbà tó máa ṣe fún mi. If you ever see my girl, never miss up and go away. Never see my girl, never miss up and go away. Hello baby. Mo mú owó kejì ààrẹ. Ó yẹ kó ti mọ̀ pé mi ò ní lè wá sọ́dọ̀ ẹ̀. Oh serious, ṣé o fẹ́ kí wọ́n wá ń sìn kí àwọn pọ̀pùsì mi pàwọ́ agbọ́n tàkùn wá sọ́dọ̀ ẹ̀? Báwo ṣe máa wò wá báyìí? Mo wọ̀ tẹ̀ kí fẹ́ máa understand ní tiẹ̀, kí ló tẹ̀ máa ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Bí ẹ fẹsẹ̀ gbá mi. Bíbí màá pè é padà later ṣùgbọ́n love you. Etí ẹ̀ dì ní. Àbó lẹ́jẹ̀ lára láti mọ̀ pé o tẹ̀yàn mọ́lẹ̀. Táwọn ni mo tẹ̀ mọ́lẹ̀. Ibi ló ti náà orí frat boyfriend tó yẹ pé wọ́n wọ Gucci instead of Gucci. Wo tí ẹ gbọ́ ṣé mo kí mo ti mí ìyẹn rẹ̀ ráì. Mo ti mí ìyẹn seriously. You this useless girl. Wà síta ni ẹ máa wọ́n ṣe ta sí mi ẹni ẹ̀ ọ̀kẹ́. Just look at you. Mi ò kí n gojú ọ̀nà o. You know the fair face. Ló ti máa ṣe é gan-an. O lè máa proof pé wọ́n nìkan ní campus. Ṣé orí ẹ̀ pé ṣá? Ṣé èmi ló ń bá sọ̀rọ̀?
ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ bí ṣé mò ń bá sọ̀rọ̀ ìwọ ti ta ni ṣórí kì í ṣe fún ọ̀fẹ́ tí ó bá kì í ṣe school authority tó dẹ́mi àti ẹ̀pọ̀ ní yàrá ẹ̀ kí wọ́n wá fi máa bá mi sọ̀rọ̀ anyhow ó yẹ kí ni ẹ máa dùn ni tí ó bá kì í ṣe pé stupid ọpọlọ ẹ kú ó yẹ kí ni ẹ máa dùn pé ó ní privilege láti máa wà nínú the same room pẹ̀lú mi the finest girl on this campus ó yẹ kí ni ẹ máa dùn ni orí ẹ bàjẹ́ ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ ẹ̀wọ̀n ajá tó sọ̀rọ̀ ìwọ sí nínú campus yìí ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ ilé táwọn ọkùnrin kú fún nínú campus yìí ni wọ́n ń ta sí just anyhow. ẹ màmá gbà ní ọmọ ó wà obvious àfẹn tó lù ẹ bá dàrú tójú ẹ bá fọ́ ọmọ pé mo fine jù ẹ lọ mo lè jù ẹ lọ mi mọ̀ yàn jù ẹ lọ mi jà tún lẹ́nu jù ẹ lọ ọmọ yẹn ó láti yí ẹ pé kò sí nǹkan láti yí ẹ pé ó kéré sí ìwà àtàrí ó kéré sí nọ́mbà wa. Ìwọ́dà. Yes. Àwọn tó ń tẹ̀lé ojú wọn ti fọ́ ni. Ṣé wọ́n tó dàbí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́? Kí ni mo fẹ́ fi ẹ ṣe? Kí ló ń ṣe ìjà òsì? Ó ti láìkì ìjà jù. Ẹ̀rọ ọkùnrin náà kó jẹun skul wá tán o. Wọ́n kọ́ ní jẹun zomi. Yẹ ẹgbà ẹ̀yìn. Because ẹ̀gbọ́n mi ò lè mú ẹ wálé. Ajá ni wà á gbà ẹ́. Ẹ̀gbọ́n ẹ̀wọ̀n tó sọ̀rọ̀. Ẹ̀wọ̀n ewúrẹ́ tó pè wọ́n já. Ìwọ. Ẹ̀wọ̀n ewúrẹ́ tó pè wọ́n já. Má ti sọ́nà àbálẹ̀ ìdàkẹ́ owó lè dàkẹ́. Má bọ̀ ọjọ́ ni wọ́n. Ṣọlá ti ń jẹ́ òní ti pẹ́. Ṣé ti yẹ ó ti máa ń prove for posture nínú yàrá ẹ̀ máa ń fi yẹ pé ó kéré sí nọ́mbà wa láti ta ni. Èmi ṣé èmi ni wọ́n ń gba itọ́ sí lára. Kí ni problem ẹ̀ ń gẹ́ òsè for God's sake? Èmi ni ìwọ la ẹnu ẹ tó ń rù rẹ sí ló ń bá sọ̀rọ̀ anyhow. Màá jẹ́ ọmọ ṣe bí pupa ni ẹ́ máa make sure pé ọdí aláwọ̀ kàlákìnì. O ò lè ṣe anything. Sori tí mi ò bá ṣe mẹ́wàá sọ pé ìyá kan bàbá 1000 ló wà. Òtò bẹ́ẹ̀ sọ́la pé ajú mi lọ ó lè ju ẹrù máa ju ẹ sí ìgbà máa jẹ́ òtò bẹ́ẹ̀ bí o sọ bẹ́ẹ̀ ọgbọ́n ni wàrí. Try it and see. Mo promise ẹ. Mo promise wàá ti dọ́gbọ́n débẹ̀ wà bú sẹ́pẹ̀ ní kò ní sọ́la. Wọ́n mọ̀ ṣé lórí ọ̀rọ̀ tẹ̀ fà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ má dà sí o má dà sí kó ní o tó kọ ẹ aláwọ̀ sí má dà sí. O ti bínú. Má dà sí. Má bínú. Rubbish. Ara tó bá wọ̀nyí ní kẹ́ ẹ fi ra yín dájú. Family school dey go to here. But I understand wetin you dey talk say na the goat matter. You understand? When you come to education, wàá ti mọ̀ ọ́ auxiliary member lọ́kọ̀ máa jẹ́ simple. Tàbí ká tún fún wọn ní bóyá bí ordinary IF. You understand? Wetin dey wrong with this guy? Kí ló máa ń ṣe bọ̀bọ̀ yìí náà? Ṣé kò fi pé anything wey you just talk everybody will just buy into it like that? Kí ló máa ń ṣe ẹ́ náà? Tokunbo àbí kí ló ń jẹ? Tokunbo, how many times ni mo ti máa ń wọ̀ mẹ́? Mo ní pé tí bá ti sọ̀rọ̀ kó wà máa gbé ẹni ẹ sí. Oh, no wonder. Torí pé fear no use yẹn, that is why tó yẹn ṣe bóyá ń ṣe yẹn. Bàbá ẹ̀ fear no use. Come here. Wetin dey worry you? Hey, Tokunbo. Moment, I don dey tell you, kí ló ṣe kí ni kò drop lóru, ká ṣe kí ni ká ju ẹ̀rù ni, ó ti yẹ, wà á máa farabalẹ̀ ni, àwọn ayára á ń bèrè nìyẹn sá. Tóní ọba ọ̀rọ̀ ní máa ń sọ fún ìlànà ṣé mo sọ fún pé ó dùn tó náà ń lò. nígbà wọ́n ti èmi máa nà màtúkọ̀ ìyàwó ọjọ́ òkè ọmọ ìṣe níjọ ní ti àpò. àwọn wèrè tró dàtí ọmọ ìgbà tí ẹ̀kọ́ fi ẹ̀ para rẹ̀. ọmọ mi parí gbàgádà ní gbogbo wa wà. ẹ̀rọ èmi pa mí mo tún broke. kí ló ṣẹlẹ̀ lálẹ́. ọ̀nì they don't tell me say you obtain those girls wey just come from back of tọ́lọ́ wá kí boyfriend you wọ́n. you need this one lọ́wọ́ wẹ̀. no we start from house for the guy yẹ. ọmọ ginger kan fi ń fi ọmọ jẹ́ kí wọ́n lọ ẹ̀kọ́ tó ọmọ wetin Tony talk say Tony say swagger my ginger. no plate wey dúró lórí they talk say Tony say why you no settle house. I give her one plate for there wetin you give me no do I just manage am. You no greet your brother. Return that punch. Your brother ṣubú. Ẹ má ìwọ náà kúrò ní ilé ìṣú ẹni tí mo kọ́kọ́ Tony. Ẹ kí brother. Ọmọ akin bó ṣe máa ń ṣe nìyẹn. Ọmọ yẹn kí o ti kí tiẹ̀ nìyẹn. Ọmọ kẹ́kí ẹ bá kí tó máa yá ni. Lombo. Ènìyàn ńlá ni o. Dírò. Àìṣe ni bàbá. Ṣẹ́gẹ̀. How far? Inú mẹ́pa dín. Ó jẹ́ ọ̀gá ìṣèwà kọ́ lọ́wọ́ báyìí. Kí ló ń ṣe lọ́dọ̀ lọ owó fi. Ọmọ wàhálà wa o. Àwọn boys ìsúkọ̀ mi yẹn. Àwọn guys ìsúkọ̀ mi yẹn ló máa àtáàkì mi àti bọ̀bọ̀ ìlọ́nà. Tó sọ pé àgbọ̀dọ̀ tẹ̀lé báṣubàṣu nítorí girl.
Bisola Akinola. No. You don't say go. You know too much. Go live. You know too much. Not too fast, not too slow. Any pẹ̀rẹ̀kùn you are gone. Yóò sọ fún yín. Fẹ́mi, sórí nǹkan tí mo sọ fún ẹ. Now we can go back to that orientation. Tó bá ṣe pé àti fún wọn ní orientation, just imagine how they emerged in Matoshi Wole. Kò sí any regard for this orientation ẹ̀ gbọ́dọ̀ fọ́. Ṣé àti máa ṣe lọ́ọ̀rẹ́ ara yín? Kí máa ṣe kúrò kẹ́ẹ̀. But ẹni guys, ṣe bí àwa yìí máa hà lọ kúrò. Ṣé wọ́n bí bàbá láya náà fún mi lánàá bá wọ̀ láti wá halẹ̀ máa wà ní? Àìfihàn òun máa mú ara ọkọ̀ sọ́bà tẹ̀wọ̀n níbi ká ní ẹ̀yin ti belong at the right time ni àwọn bọ́ọ̀lù tó pera wọn ní sukọ̀ ní àbíkí lọ́pọ̀ wọn ni máa tẹjú mọ́lẹ̀ yamayama àmúkàwé wá bíbẹ̀ wá ní àwọn kẹ̀má máa rí mọ́ wọ́n ní ẹwà kan. body face fi wọ́n lẹ̀ máa ẹ̀kọ́ belong. severally ni mo sọ fún Akinola àti Segun severally mo ti pè wọ́n sọ fún ọkọ̀ belong àwọn máa ṣe bí ó tè wọ́n máa ṣe bí meeting àná ń lò. ẹ̀yin guys ṣe fẹ́ gbọ́ bí mo ṣe wà yìí mo ti rẹ́dì láti belong nǹkan tó bá dẹ̀ gbà ní mo ti rẹ́dì láti ṣe. sórí àwọn àtò sọ̀rọ̀ fún mi ṣé o gbọ́ mi mo bá láàdé bọ́ orí burúkú ẹgbẹ́ ní ẹ̀sọ́ mo bá láàdé bọ́ orí burúkú nígbà yìí tí mo máa tẹ́gbẹ̀ yìí àwọn tó máa papọ̀ àtàpà kókò nílà sọ fún tó ti jẹ́ eyín yàrá àdúrà tó fún ọ̀nà méjì búrọ́ọ̀ṣì tó ṣé o gbọ́ mi ìfún sálámù ìfún kọtíkọtí àti káńdì ikú olóòlù la máa ti di ẹwọ gbó ó bá tó jẹ gbàmú tó ọ̀rẹ́ mi ó dà kórìí bọ́tì ó dà kórìí ẹ̀ ti jí mo rò pé òrìjọ tí wàá bì ṣẹni tó bá máa mú orí wèrè kan wá àbí tó bá máa mú kàwèrè kan wá ó máa gbé orí òun àti ìbáàpù ẹ̀ ó lọ sùn mo rò pé ó ṣe èrè èmi wà pẹ̀lú ọlá títà ní ìjọ ẹ̀ ìwọ wá sọ fún bẹ́ẹ̀ ọmọ ọgbà ìjọ ìlò òṣìkọ̀ ó ṣe àbí lónìí bẹ́ẹ̀ apá ìyá mi kí wọ́n ó ní wọ́n lè wá fakilẹ̀ ó dà pé orí burúkú ẹ̀ orí burúkú ẹ̀ ẹ má wọrí olùfún bẹ́ẹ̀ láyé next wetin go make them run crayfish waka come our open call abi no be so na so wo jẹ njẹ lọ nà ẹjọ yà lọ wo match tọba nà wọ bọ akíkún yẹn pa kò sí ọdún kan yà lọ wo match ṣé o ṣe ní sáyé. Dress on one of the boutiques tó wà ní Ìkẹjà lánàá and I want to buy it. Mo fẹ́ kó rà fún mi. Màá rà fún ẹ. Are you serious? But on one condition. Ṣé mọ̀ pé àwọn guys tí mo rí ẹ pẹ̀lú class ẹ lọ́jọ́ yẹn mi fẹ́ máa rí wọ́n àtàwọn guys yẹn papọ̀ I don't like them.
So call me. Yes. These guys are very brilliant. I want to help me with assignments me at the test. And you know I'm a big girl. Me need lots of my class now. I spend all my time with you. So I'm low, you know, can I relate so that mama help me now. If that is the case, then I will have to employ, you know, a female lecturer. Can take care of whatever the matter for. Kilo lete. So ko bi o ti le joju. O ti le joju. Jekinju, you know you are the most beautiful guy in this campus. Really? Of course. And me the bodo Lajimi leva get al bodo go. Really? Oh, thank you. Daniel. Bisola. Wàhálà ti ṣẹlẹ̀ o. Ṣé torí ọpẹ́ ẹni tí àwọn guys mi tán bá ṣeré ló ṣe jáwọlé báyìí. Anyway, má worry. Ṣé orí eré táwọn guys ń bá ṣe? Eré tó ń fúnra ẹ̀ gan máa gbádùn ni. So you don't need to be panic. Abi. Ṣé ti gbọ́? Bisola. Ó sọ kankan ni. Kí ló fẹ́ kí n sọ? Ṣé o mọ̀ pé nǹkan tó deserve ni ṣe fún yín? And let me tell you this. Tí wọ́n bá wà very careful. Wàá fẹ́ni fẹ́ra bí abẹ́bẹ́. Okay? Excuse me. Bisola. Bisola. Hey. Ó ga o. So ọ̀rọ̀ ojú ló ń bọ́ Pẹ́yẹmí ṣe láti jọjọ́ yìí. Ọpẹ́yẹmí tá jọ ń jẹ, tá jọ ń mu. Torí argument tẹ ní campus the other time. Tó ẹ̀ ló ṣe nǹkan tó ṣe. Bisola, it's not fair. Sunkin. Yes, then. Tell this thing to get out of here. Deborah, get out. Not until I get an explanation for this whole thing. I'm going nowhere. Get out now! Can you imagine this? orí kòkòrò rà ní ìgbò mo ra kòkòrò ẹ̀gbà ní London no ìgò kòkòrò ní gọgọ kòkòrò ẹ̀gbà máa ń wà London. ẹṣẹ́ àmú ìdá ìgbà yẹn sọ̀rọ̀ ẹlẹ́nu pẹ́tẹ́pẹ́tẹ́. Tó bá wá fẹ́ sí down díẹ̀ ṣe bó ṣe máa dúró. Ẹ ṣáà yẹn rárá. Dúró ní sòrò. Ẹyin gẹ̀ẹ́sì ẹ ṣáà máa fẹ́ ṣe kó nípa ẹjọ́ kùnrin ẹ̀. Ẹ̀wọ̀n ọmọ ilé ọdún tí máa ń fi ṣiṣẹ́ agbálẹ̀ gbogbo ní gbòbí. Ọmọ ṣe ń gbé wọn. Ìwọ̀n yìí sọ̀rọ̀. Sọ́rí àwọn ètò tó ti ṣùgbọ́n wọ́n máa ṣí máa ń lọ. Àwọn tó máa gbé kọ́. Ọlọ́pàá jẹ̀ kéèyàn bá nígbà ẹ̀ ní iṣẹ́ ìwé jẹ́ ti ẹ̀rọ tó ṣe. Ọlọ́pàá ti àwọn ní ìlú tó gbẹ. Ó ga o. Mayani. Ekizo Mayani. Lóńdó rẹ̀. Ó fẹ́ bẹ́ẹ̀ ni. Oh baby, I'm here for you. I know you are. Ibo àti màmí ló yẹ kí n lè wọ́n pàdé. Ṣé bí mo ti máa sọ fún ẹ pé mo máa rọ̀ mí báyìí mo máa sọ̀rọ̀ báyìí náà ó ní ìdè Ọlọ́run ó ló máa ń ṣe ọgbọ́n náà. Àwa táwọn. Kí ló ṣẹlẹ̀ ayíde? Báwo ló yà wọ́n? Ẹ̀yẹ́ bá àyíká kọ́ gbogbo orí yá ọba yìí. Àwọn ọkọ̀ àwọn ọ̀rẹ́ alfa wà á ṣe ẹ̀ ẹ̀ sọ fún mi. Àwọn ọ̀rẹ́ máa jẹ́ fún bàbá. Ó sì sọ fún mi. Ẹ̀ nà fílà wà fẹ́ bá máa ṣe fún mi. Ṣé tó ní ìsìn? Ṣé mo sọ pé irọ́ ni kíní kan sí? Ṣé wọ́n surprise mi? Alágbára lọ́wọ́ lóhùn ojú ẹ̀ ní ìlànà.
àṣẹ kí ikú ló sọ yìí látàrí ọ̀nà tẹ̀ máa rí bẹ́ẹ̀. It's okay. báwo ilé ẹ̀ ti dùn pa owó ìwòsàn kóró lẹ́nu ẹ̀bí chloroquine. Akinola, once again, you're most welcome to our family. But nǹkan kan ni mo notice láti ìgbà tí o ti débi. O ṣáà ń wo èmi àti ìyá yín. Àfi bí ẹn pé o ti mọ̀ wá tí n bí kan rí. Dáàdì, bó ṣe rí lọ́kàn mi ni ó dà pé mo ti rí ẹ̀yin àti mọ́mí rẹ̀. Tí nǹkan kan bá wà lọ́kàn ẹ̀ kò sọ. Tó bá dé wà comfortable pẹ̀lú wa kó jẹ́ ká tètè gbọ́. Ẹni tó ń sọkọ yẹn ó lójú wájú ojú ẹni mímọ́ àbí. Bẹ́ẹ̀ ni sir, especially ti mọ́mí I can't figure it out. Akinola mi ò tiẹ̀ rí ojú ẹ̀ rí, in fact mi ò tiẹ̀ bá ìpàdé in my entire life. Níjọ́ tí mo ti dé ilé ayé mi ò tiẹ̀ rí ẹ rí ní fìrìfìrì ojú mi báyìí. Ẹ̀wọ̀ ìyàtọ̀ sí ti ìyá yín tiẹ̀ ó wà níbẹ̀. No problem, Daddy. Ṣé mo pé méjì lọ́lọ́ máa ń dá yan? That's correct. Bó ṣe rí gan-an yẹn èèyàn méjì ni ọ̀rọ̀ máa ń dá sáyé. Ẹ wo ẹjẹ́ àfihàn ẹlẹ́jàre ká mójú ọ̀rọ̀ sọ. Daddy, ṣé gbàgbé birthday mi for weekend? Torí mo máa ní the gift mi látọ̀dọ̀ yín àti ọ̀dọ̀ mọ́mí. Àti pé mo fẹ́ kí ẹ̀yin méjì wà ń bẹ̀. Nílé ráyè ọmọ rẹ̀ mi ń ṣe wedding ṣẹ́dẹ̀ mọ̀ pọ́kọ ẹ̀ la fẹ́ pè kó wá ṣe chairman wedding wọn, so we have to be there. Nílé ráyè wá. Yàtọ̀ sí ìtìyà yín tí ẹ sọ yẹn ṣé mo pé pàtí tẹ̀yìn fẹ́ ṣe tìróró lẹ́nu máa jó ń bẹ̀ youth party ó yàtọ̀ sí style tiwa but all the same ṣá ẹ̀gbọ́n tó máa dé before weekend láti South Africa our represent our ń bẹ̀ and as for your gift be sure pàtẹ́ lọ́wọ́. Thank you, Daddy. That's right. God bless you. Yes. Every day you move soon. Every day love one swan shine you are the just. Every time you walk on so sick in the studio. Every time I want to they show me love the radio. Every day you move do. Every day you move on naira. Every time you me do sometimes when you want para. Every time you move down I'm shining fat all of para. I'm got me my little jara. I'm go just cara. Fẹ́múra la. See my big I cannot come and eat hard knock life. 95 years old, pushing off full wife. Every day the mom Not too fast, not too slow. Any better goes. All the music! Tell me about move. Akinola. That's my brother. That's my brother, please. Akinola. Baby, please talk to Femi, please. Just hold on. Femi, oh yeah, sharp and possible. Enjoy. You know the happen. Baby, what's my brain and I don't understand. Tony, I'm not alright with my brain. Just keep quiet. Tony, tell me what you don't want. I am trying to do. Hey, now don't know what you can do. I'm going Jẹ́ kàríra jọ ń tóbi ọlọ́. Jẹ́ kàríra. Fẹ́ni wọ́n yá wọn bàbá àti ló pọ̀ jù. Sẹ́ni kò tó wọ́n mú. Sọ́ọ̀! Step aside! Step aside! Step aside! Step aside! Please, my brother,
ṣó ti gbàgbé wọn ni mo sọ fún ẹ tó kún bó ti gbàgbé ni ìwọ wà fẹ́ máa bá wọ̀ rẹ mi wọ́n fẹ́ máa wọ́n ló máa ṣe kan tí ò dá kò dá náà ṣé mo sọ pé láti bẹ̀rẹ̀ ayé mi ilé nìkan ni mo dá wà wọ́n yóò gbàdúrà owó tí mo ní gbogbo gbàdúrà owó yẹn akọ làwọn obìnrin ṣe ń fi mí ṣe láti bá mo ti wá ilé ayé mi bọ̀ wọ́n kú díẹ̀ báyìí kò tẹ̀ mí lọ́wọ́ ètò ààrẹ gbàgbọ́ lọ́wọ́ kò dá náà. Akinola, ṣé ojú ṣe ríre tó fi ń jogi lọ́jà ẹ̀dẹ̀? Have you forgotten? Ṣé wọ́n ti gbàgbé ni? Gbogbo àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ti bá ọjọ́ ọlọ́jọ́ lọ, Adio àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti kékeré ni gbogbo wọn ti bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Now, you're telling me that these guys should go like that? No. Hello baby. Mo mú owó kejì ààrẹ. Ó yẹ kó ti mọ̀ pé mi ò ní lè wá sọ́dọ̀ ẹ̀. Oh serious. Ṣé o fẹ́ kí wọ́n wá ń sìn kí àwọn pọ̀pùsì mi kọ́ wá gbọ́n tàbí wá sọ́dọ̀ ẹ̀? Báwo ṣe máa wò wá báyìí? Mo ò tẹ̀sí fẹ́ máa understand ní tiẹ̀. Kí ló ti máa ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Ìwé yẹn fẹsẹ̀ gbá mi. Baby, my pay padà later, sugar. Love you. Bye-bye. Etí ẹ̀ dì ní. Àbó lẹ́jẹ̀ lára láti mọ̀ pé ó tẹ̀yàn mọ́lẹ̀. Táwọn ni mo tẹ̀ mọ́lẹ̀. Ibi ló ti náà orí frat boyfriend tó jẹ́ pé wọ́n wọ Gucci instead of Gucci. Wo tí ẹ gbọ́, ṣé mo kí mo ti mí ìyẹn yàrá ẹ̀? Mo ti mí ìyẹn seriously. You this useless girl. Wà á ta ni? Ẹ máa wọ́n ṣe ta sí mi ẹni ẹ̀ ọ̀kẹ́. Just look at you. Mi ò kí n gojú ẹ̀ lọ. You know the face. Ló ti máa ṣe ẹ̀rọ náà, ó lè máa proof pé wọ́n nìkan ní campus. Ṣé orí ẹ̀ pé ṣá? Ṣé èmi ló ń bá sọ̀rọ̀? Ẹ̀wẹ̀ tó sọ̀rọ̀, bí ṣé mò ń bá sọ̀rọ̀, ìwọ ti ta ni? Ṣórí kì í ṣe fún ọ̀fẹ́, tí ó bá kì í ṣe school authority tó dá èmi àti ẹ̀pọ̀ ní yàrá ẹ̀. Kí wọ́n wá fi máa bá mi sọ̀rọ̀ anyhow. Ó yẹ kí ni ẹ máa dùn ni, tí ó bá kì í ṣe pé stupid ọpọlọ ẹ kú. Ó yẹ kí ni ẹ máa dùn pé ó ní privilege láti máa wà nínú the same room pẹ̀lú mi, the finest girl on this campus. Ó yẹ kí ni ẹ máa dùn ni. Ó yẹ bàjẹ́. Ẹ̀wẹ̀ tó sọ̀rọ̀, ẹ̀wẹ̀ ajá tó sọ̀rọ̀, ìwọ sí nínú campus yìí. Ẹ̀wẹ̀ tó sọ̀rọ̀, ìwọ fẹ́ ọkùnrin kú fún nínú campus yìí, ìwọ fẹ́ ń ta sí just anyhow. Màmá gbà ní ọmọ ó wà obvious àfẹ́ni tó lù ẹ̀ bá dàrú tójú ẹ̀ bá fọ́. Ó mọ̀ pé mo fine jù ẹ lọ, mo lè jù ẹ lọ, mi mọ̀ yàn jù ẹ lọ, mi jà sí lẹ́nu jù ẹ lọ. Má fi ọmọ yẹn ó máa fi yé ẹ pé kò sí nǹkan. Má fi yé ẹ pé ó kéré sí ìwọ àtàwọn ó kéré sí nọ́mbà wa. Ìwọ́dà. Yes. Àwọn tó ń tẹ̀lé ojú wọn ti fọ́ ni. Ṣé wọ́n tó dàbí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́? Kí ni mo fẹ́ fi ẹ ṣe? Kí ló ń ṣe ìjà òsì? Ẹ ti láì fi jà jù. Ẹ bá ọkùnrin náà kó jẹun school wa tán o. Wọ́n kọ́ mi jẹ ní zomi. Yẹ ẹ gbá ẹ̀yìn. Because ẹ̀gbọ́n mi ò lè mú ẹ wálé. Ajá ni wọ́n ti gbà ẹ́. Ẹ̀wọ̀ tó sọ̀rọ̀. Ẹ̀wọ̀ ewúrẹ́ tó pè wọ́n já ìwọ. Ẹ̀wọ̀ ewúrẹ́ tó pè wọ́n já. Má ti sọ́nà màlẹ́ ìdájọ́ owó lè dá. Má bọ̀ ọ́ sọ́nù wọn. Ṣọlá ti ní ìjẹ́ òní ti pẹ́. Ṣé ti yẹ ó ti máa ń proof for costume nínú yàrá ẹ̀. Máa lè fi yẹ pé ó kéré sí nọ́mbà wa. Pásítálì. Èmi. Ṣé èmi ni wọ́n ń gba itọ́ sí lára? Kí ni problem ẹ̀ ń gẹ́ òsè for God's sake? Èmi ni ìwọ la ẹnu ẹ tó rùn rẹ sí ló ń bá sọ̀rọ̀ anyhow. Màá jẹ́ ọmọ ṣe bí pupa ni ẹ́, máa make sure pé ọdí aláwọ̀ kàlákì ni. O ò lè ṣe anything. Sori, tí mi ò bá ṣe mẹ́wàá, sọ pé ìyá kan bàbá 1000 lọ́wọ́. O tó bí sọ́la. Sọ pé ajúmi lọ, o wọ́n lè ju ẹrù, máa ju ẹsẹ̀ kí wọ́n á jẹ́ òtò bẹ́ẹ̀. Bí o sọ bẹ́ẹ̀, èmi ọgbẹ́ wàrí. Try it and see. Mo promise ẹ. Mo promise wàá ti dé tó bí ẹ wà bùsẹ̀. Bẹ́ẹ̀ni kò ní sọ́la. Wọ́n mọ̀ ṣé lórí ọ̀rọ̀ tẹ̀ fà. Bẹ́ẹ̀ni mo sọ fún ẹ, má dà sí o, má dà sí o, má dà sí. Kò ní tó kọ ẹ̀ aláwọ̀ sí, má dà sí. O ti bínú. Má dà sí. Má bínú. Rubbish. Ara tó bá wọ̀n yìí ní kẹ́ ẹ fi ra yín dáṣẹ́. Ọba ní sùúrù ni go take here. But I understand wetin you dey talk say na the goat matter. You understand? When you talk communication, àwọn àti mọ̀mọ́ auxiliary member lọ́kọ̀ máa jó. Simple. Tàbí ká tún fún wọn ní bóyá bí ordinary IF.
You understand? Waiting the wrong with this guy. Kí ló máa ń ṣe bọ̀bọ̀ yìí náà? Ṣé kò fi pé anything wey you just talk, everybody will just buy into it like that. Kí ló máa ń ṣe ẹ́ náà? Tokunbo àbí kí ló ń jẹ? Tokunbo, how many times ni mo ti máa ń wọ̀ mẹ́? Mo ní pé tí bá ti sọ̀rọ̀ kó wà máa gbé ẹni ẹ sí. Oh, no wonder. Torí pé fear no use yẹn, that is why tó yẹn ṣe bóyá ṣe yẹn. Bàbá ẹ̀ fear no use. Come. Wetin dey worry you? Say Tokunbo. Moment. I no dey tell you o kún ṣe kí ni kò drop lóru ká ṣe kí ni ká ju ẹ̀rù ni ó ti yẹ wàá máa farabalẹ̀ ni àwọn ayára ń bèrè nìyẹn sá. Tóní ọba bọ̀ọ̀dì máa ń sọ fún ìlànà ṣé mo sọ fún ẹ pé ó dùn tó náà ń lò. nígbà tó ti ebi máa ń nà màtúkà yàrá ọjọ́ òkè ọmọ ìṣèlú ìjọ ní ti àpò. àwọn wèrè tó dáa tí ọmọ ìgbà tí ẹ para ẹ ọmọ ìgbà gbàgádà ní gbogbo wa wà. ebi pa mí mo tún broke. kí ló ṣe yẹ lálẹ́. ọ̀nà they no tell me say you obtain those girls wey just come from back up tọ́lọ́ wá kí boyfriend wọn. ọ̀dà ló ń you need go another way. no we start from one point nine go here. ọmọ ginger kan fún fún ọmọ wetin Tony talk say Tony say swagger my ginger. no wait dúró lórí they talk say Tony say ajiba wan buy you no settle house. ajiba wan dey for there wetin you give me no do. I just manage am. You no greet your brother. Return that punch. Your brother ṣubú. Ẹ máa ìwọ náà dúró náà. Ilé iṣu ẹni tí mo kọ́ ọ. Tony. Ẹ kí brother. Ọmọ akin bó ṣe máa ń ṣe nìyẹn. Ọmọ yé kí. O ti kí tiẹ̀ nìyẹn. Ọmọ ọ̀gẹ́ tí yẹn bá ti ṣe. Kíso Mayani. Hello. Lomlo. Ènìyàn ńlá ni o. Dírò. Àìṣe ni bàbá. Ṣẹ́gẹ́. How far inú mẹ́fà dín ó jẹ́ ọ̀gá ìṣèwà kọ́rẹ́ lọ́wọ́ báyìí kí ló ń ṣe lọ́rẹ̀ kan owó fi ọmọ wàhálà àwọn boys ìsúkọ̀ mi yẹn àwọn guys ìsúkọ̀ mi yẹn ló máa àtàkì mi àti bọ̀bọ̀ ìlọ́nà tó sọ pé àgbọ̀dọ̀ tẹ̀lé báṣubàṣu nítorí girl Bísọ́lá kìlómítà. No ìwọ̀n tẹ̀lé ṣe kókó you know too much go pẹ́ẹ́rẹ́ live. You no go know. They know too much. Not too fast, not too slow. Any pẹ̀rẹ̀ kun you are gone. Yóò sọ fún yín. Fẹ́mi, sórí nǹkan tí mo sọ fún ẹ. Now we can go back to that orientation. Tó bá ti pé àti fún wọn ní orientation, just imagine how they emerged. Bàbá ṣe wọlé. Kò sí any regard for this orientation. Orientation yẹn gbọ́dọ̀ fọ́. Ṣé àti máa ṣe lọ́rẹ̀ rẹ̀ ni? Kí máa ṣe kúrò kẹ́ẹ̀. But guys, ṣèbí àwọn yìí máa hà lọ kúrò ṣé wọ́n kú bàbá ńlá kú bàbá ńlá ya no fún mi lánàá bá wọ̀ láti wá halẹ̀ má wà ní àìfiyèpé ní àìfiyèpéyàn òun máa mú ara kó sọ́bà tẹ̀wọ̀ níbi ká ní èyí ti belong at the right time ni àwọn boys tó pera wọn ní sukọ̀ ní àbíkí lọ́pọ̀ wọn ni máa tẹ́jú mọ́lẹ̀ yamayama àmúkàwé wá bíbẹ̀ wá ní àbíkẹ́ má máa rí kẹ́ má máa rí mọ́ wọ́n ní wọ́n kàn wọ́n ní face fi wọ́n lẹ̀ má ẹ̀kọ́ belong several ni mo sọ fún Akinola àti Segun separately mo ti pè wọ́n sọ fún ọkọ̀ belong àwọn àṣẹ bí ó tè wọ́n àṣẹ bí meeting àná ń lò. and guys ṣe gbọ́ bí mo ṣe wà yìí mo ti rẹ́dì láti belong nǹkan tó bá dẹ̀ gbà mo ti rẹ́dì láti ṣe. sórí àwọn àtò sọ̀rọ̀ fún mi ṣé o gbọ́ mi mo bá láàdé bọ́ọ̀lù burúkú ẹgbẹ́ ní ẹ̀sọ́ mo bá láàdé bọ́ọ̀lù burúkú nígbà yìí tí mo bá tẹ́gbọ̀n mi àwọn tó máa papọ̀ àtàpà kókò nílà sọ fún tó ti jẹ́ eyín yàrá àdúrà tó fún ọ kéèjì búrọ́ọ̀ṣì kò lẹ́jọ̀ ṣé o gbọ́ mi ikú sálámọ̀ ìfún kọtíkọtí àti káńdì ikú olóògùn la máa ti di ẹwọ́n gbó ó gbọ́ tó jẹ ìgbà mọ́tò ọ̀rẹ́ mi ó dà kórìí bọ́tì ó dà kórìí ẹ̀ ti jí mo rò pé òrìjọ tí wọ́n àbí ṣẹ́ni tó bá máa mú orí wèrè kan wá àbí tó bá máa mú ka wèrè kan wá ó máa gbé orí òun àti bàpò ẹ̀ ó lọ sí mo rò pé ó ṣe èrè ó.
pẹ̀lú Kẹ́hìndé lánàá. Ọ̀tá kí ni? Mo ta tẹ́tẹ́. Kí o ṣe gan-an mo fún ẹ lówó ta tẹ́tẹ́. Owó yóò pọ̀ jọ. Owó yóò pọ̀ tí wọ́n gbà níbo wá tẹ̀wọ̀n ni. O lè ṣe kọ́kọ́ kí jẹ máa. Kó o fún mi jẹ kí o ṣe gan-an. O fún ẹ lówó o tó. Bọ̀bọ̀ ìlú náà má jẹ́ ní jẹ́. O lè ṣe kọ́kọ́ Ṣẹ́gun wo mú ilé. Wájú ìgbà náà wà á kọ. Bẹ́ẹ̀ni sáà. Èmi ló bá sọ̀rọ̀ bí. mi ò gbà tó kú bọ̀ ó jẹ́ gbàgbé òkú tó ti kú gbàgbé òkú tó ti kú ẹni tó ti kú lọ. Akinola, listen to me. Ìmùlẹ̀ ayérayé tí èmi ìwọ pẹ̀lú gbogbo àwọn olùwà tí òkú tí wọ́n ti ṣe kò lè fi àyè gba ilé tó bá jẹ́ pé ìwọ náà ló ti pa ọjọ́ ọlọ́jọ́ lọ tí ẹ̀sùn ikú rẹ bá yọ nothing is not gonna stop me now ẹ̀sùn ikú gbogbo àwọn olùwà tí wọ́n ti kú ló yọ lẹ́yìn and listen to me nothing I repeat kò sí nǹkan tó lè stop me. gbogbo ọ̀tá mo ti gbọ́ èmi ti gbọ́ ti jẹ́ ọ àmọ́ jẹ́ kí sọ ọkọ̀ pẹ́ ṣùgbọ́n bí èmi náà ti rẹ́pẹ̀ rí ṣùgbọ́n bí mo ti rẹ́pẹ̀ rí ìgbà tó ti pẹ́
èmi ìlú ni mo dúró tiẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ sì ní ọba mi ti fún mi òkè tó bá ti jẹ́ pé lóòótọ́ ti fẹ́ pa òkú ẹ̀ ẹ̀ kì í fọwọ́ rẹ̀ mi pa fún ẹ. Submit! Not too fast! Any question for me? You are God. ṣe ọmọ tó lè fẹ́ gbàdé mo ti sọ fún ẹ kí ló máa ṣe ẹ náà. tí mo bá fẹ́ kí ló kọ̀ yàrá ìyá ẹ̀ bẹ́ẹ̀. àní mo rọ́mọ yẹn club jíde gbé kúnlé gbé ṣẹ̀fíù tó ṣe wọ̀ká ó gbé gbàbẹ́. tó bá wùn ẹ kò rí ní aṣọ rock kọ́ máa bá sùn kéèyàn tí ó ti máa bá sùn báyìí kò kùn ẹ òun ni mo fẹ́ fẹ́ sẹ́. ayé ẹ ń bàjẹ́ lọ. ẹ dúró lọ kí ló dé wọ́n fà ibo ṣe yín ni èyí mo ti fẹ́ wá pa ibo. àrí mo kò síwín sábà máa ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ yìí ṣé torí wèrè yìí ó gbé síbi tó dàbí tọ́kì gambia yìí àbò rí ẹnu ẹ̀bí gbà wàrà. ṣé irú àwọn èèyàn wo lélẹ̀ ìbò. mo mí sí wọn náà á yàtọ̀ síra wọn náà. ẹ jẹ́ sọ kankan fún yín o àwa náà máa sọ ṣòwò tó wá ní o ọlọ́run ọmọ kan bá gbà dúró lọ́dọ̀ ẹ̀dùn fún mi fún mi kí ló dé. ṣé ìwọ fẹ́ obìnrin ìwọ̀n pọ̀ tẹ́lẹ̀. fẹ́mi kí ẹ̀yin sùn lé ní sẹ́yìn sùn lé ní mo ṣe rí pé ẹ ti mága ẹ ti múgùn mo kàn fẹ́ penetrate. ìyẹn ló máa sọ ọ́ ṣe máa ń ṣe bí ìrè àbárọ̀. mo fẹ́ emphasize. ṣé mo sọ fún yín. mo fẹ́ exaggerate. bàbá wèrè penetrate. bó ṣe wà yìí. mo rẹ ti sún mi gbogbo ẹgbẹ́ máa bẹ̀bẹ̀ òṣì nìyẹn tẹ́ bá ti rí nǹkan tẹ́ fẹ́ tọ́ sí lè máa nu ẹnu. mi ò ní ìdí kankan mi ò ní ìdí kankan ju ká fẹ́ la lọ mi ò ní ìdí kankan. lẹ́yìn máa ń sọ ni má bínú olóṣèlú ihun tó yẹ kẹ́ ìwúlò fún ẹ ní ẹ̀rẹ̀ jọ nítorí lè bá ń bẹ̀bẹ̀. ká bẹ̀bẹ̀ wọn sórí ohun tó ṣẹlẹ̀ ni pé akọ iṣẹ́ ẹ̀ ló jẹ́ kí n rò pé tọ́kì gambia ni nígbà tí mo rójú ẹ̀ ní ẹ̀wọ̀ ẹ̀jọ̀ torí ọlọ́ ṣẹ́rí mi ò lè parọ́ fún yín. kò ń sọmọ fáwọsọ olórí burúkú yìí tó máa ń béèrè yìí ṣáàkà ti bàjẹ́ ó ti lé dànù ti pẹ́ ojú ẹ̀ máa máa fọ kiri bíi sọ́kẹ̀tì kọ̀ǹpútà báyìí ni. ìjọ kan báyìí ló ní pé òun lọ sílé owó mọ́tò ká máa ń dájọ́ mú ní. let's talk about business. ẹ a ó bàbá bàbẹ ọba a ó bá bẹ ẹjọ torí Ọlọ́run ẹ má bínú ẹ bá dọ̀bálẹ̀ ń gbà yẹn. wọ́n ní òdìdé wọ́n ní òdìdé ẹ bá dọ̀bálẹ̀. olóṣì bó bá ti lóbìnrin lá máa tọrọ àmàlà sára. onípọ̀láyà. onípọ̀láyà bí ra. ọmọ let's go straight to the business wetin be for one. the koko be say you get some guy bring guest to baba make I yarn you forget. orí yẹn ó mú ma ṣiṣẹ́ bí àgbo orí yẹn rẹ̀ dà orí yẹn Ọlọ́run ó lè má jù. wá fún mi lọ́sàn-án fún mi láàárọ̀. wọ́n ní nǹkan tí mo fẹ́ sọ fún yín àwọn mẹ́rin kọ́ ẹ̀ṣẹ̀ wọ kápọ̀ sí àná kí ló máa ń ṣe wọ̀ ọ́rọ́. èmi gbọ́dọ̀ rò pé bọ́bọ́ yìí nọ́mà. very abnormal. kó ló má jẹ kójú mi sí mi. ta ni ọ̀rẹ́ mi rè é. èwo ń bẹ sáwọn eléyìí. ara nǹkan tá à ń sọ rèé o àti sọ̀rọ̀ wa tán o. olùsí tá a dẹ̀ ṣe ń sáyé ní ìsìn tó ń sọ kọ̀ọ̀kan. ọ̀pọ̀lọpọ̀ ń jà yà á máa ṣí ọ́fíìsì mi. kí ló ló lọ ilẹ̀ tó kù lómi lélẹ́yìí tó bá ti bẹ̀rẹ̀ sí rí àwọn ọ̀gá ìsìn mẹ́rin yẹn ni mo sọ sí ẹ̀ bá làmà ẹ̀ṣá ẹ̀ ilé ẹ̀kẹ́ bí ṣe pa Ṣẹ́gun ó mọ̀ mi
mo mọ̀ yẹn wá mo gbé kí ló dé ṣé mo change ni. Ṣẹ́gun wo Akin yẹn. Akinola Ṣẹ́gun ìwọ ò tóbi Akin mẹ́rin ní lórí o. àbíkọ́ lọ ṣàkóso pé mo rọ́ mo ṣe àwọn wù ẹ́ lọ park báyìí lọ park ẹ̀yà. mo gbé o kí ló dé kí ló ń jẹ bó a ṣáà ń jẹ mo ṣáà ń wù ẹ́ mo bá yàwó mo níyàwó mo ní. tó ti gbé mi o gbé mi èmi ìwọ tó tíri ti máa ń gbá lẹ́sẹ̀ ti máa ń gbé yẹn o ò lè gbé mi bẹ́ẹ̀. gbá o ti gbá kí ló ṣe é o ò lè gbá mi o ò lè gbá mi ṣé o lè gbá mi máma kí ló ṣe é náà ìbọn ṣọfẹ́ náà mi. sọ́nílẹ̀ bọ́ọ̀lù ló náà lé mi ṣé o ṣe àwọn obìnrin ilé orin ilé bọ́ọ̀lù bá gbé orin òṣìwò. wàá bọ́ àwọn ìyàwó mi ó ní àwọn ṣé mo fún mi lọ́rẹ̀ẹ́. Yeah, baby, yeah. My dream, baby. PK, Pegasus. This is here, baby. If you ever see my girl, never miss up and go away. If you ever see my girl, never miss up and go away. Hey, I wonder. Mo ní kí á bíbẹ̀ ẹ̀ ṣe eré ni ọ̀nà rẹ̀ máa dín ẹ jóná how many times mo fẹ́ máa bọ́ ọ̀nà yìí kí ní burúkú méjèèjì pé mi ò fẹ́ máa rí yín pẹ̀lú bèbí nínú ọgbà yìí now let me give you the very last warning ṣe rí bèbí yẹn wò dáadáa mi ò fẹ́ máa rí yín pẹ̀lú ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ jọ kàwé mọ́ mi ò fẹ́ rí ẹ lọ room apart níwájú hostel ẹ̀ mọ́ ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ lọ pẹ̀lú ẹ̀ lọ sí cafeteria ṣe ti gbọ́ mi ṣe ti gbọ́ abẹ́ gbọ́ tẹ́bà fẹ́ kọ́ gbé yín sí nínú ọgbà ẹ ṣọ́ra yín gidi gan for the very last time now move. kí ló dé tó ń gbẹ́kẹ̀ ilẹ̀ máa ta mí èèyàn tá a bá ní àtẹ̀ntà ní báyìí nílẹ̀. ìyá yín máa sunkún yín very soon ó yẹ sáré ẹ sáré sẹ. ìyá ò lè sunkún wa. sáré sáré yìí ọ̀la rẹ̀ máa bí ọ̀la rẹ̀ kẹ́sì bí for inside this school. ẹ tún ní ìgbà tó máa ṣe fún yín. If you ever see my girl, never go away. That is good to be back home. Ìwọ náà rí bẹ́ẹ̀. Àti driver ń gbé mi bọ̀ láti airport. Mo wá ń sọ fún pé tá bá ti dóṣòdì kó jẹ́ kí n mọ̀ because I used to know Oṣòdì to be this rowdy area. Ló bá ní pé ẹ̀ Póṣòdì la wà. Daddy, ẹ ní láti rí bí gbogbo iná ṣe wà ní everywhere man. Nigeria is changed. Èmi kọ́ ni mo need láti rí wọn.
Welcome back to New Lagos. Yeah, you can say that again. Daddy, our governments are really trying. Daddy, what's that? So surely, a man sọ fún mi, ilé báyìí òun la bọ́ sí ní oko. Ṣé o mọ̀ ní màrìwò dẹ́lẹ̀ ṣírí yẹn ẹ̀ tí rèé ní gbogbo. Ọmọ ògbọ́ yóò bá. Ilé máa jẹ. Ṣé o ti wá àkọjẹ? Yes, let's not forget. Yeah. Nígbà tá à ń gbé ẹbọ láti airport lánàá. Olùtọ́ láti fún wa ní gist kan lórí ọ̀rọ̀ ẹni tẹ́jọ́ ń fẹ́ra yín. Tẹ̀tí ń lérò àti ìfẹ́ra yín. Èmi mà tiẹ̀ lọ bá nu yàrá lánàá. Wípé bóyá tí n bá tiẹ̀ bá sọ̀rọ̀ woman to woman kó bóyá á tiẹ̀ sọ̀rọ̀ because I'm very eager to know. Àti mọ ẹni tó fẹ́ fẹ́. Nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni pé ẹsẹ̀ ń dùn Akinola. Àfẹ́sọ́nà nǹkan tí mo kàn fẹ́ sọ. Kò dẹ̀ dẹ́rù bà mí, mo máa rò bí nǹkan tó le kan ló fẹ́ sọ. Ẹsẹ̀ ń dùn ìgbà yẹn wọ́n ń bọ̀. Ẹsẹ̀ tó dùn yàn ló pẹ́ bóyá á jiná. Daddy, ẹsẹ̀ tó ń dùn Akinola yóò le jù. Mi gbọ́. Bàbá Tẹ́ni. Àrọ̀ mo fẹ́ fẹ́. Mọ́mí, ẹ má sọ bẹ́ẹ̀ yẹn náà. Akinola kì í ṣarọ. It's just that kò lè rìn ní. Kò kí ń ṣarọ, kò kàn lè fẹsẹ̀ méjèèjì. Daddy, ẹ má sọ bẹ́ẹ̀. Ìgbà tí ó wà ní school ni wọ́n àtàkì àti gbàyẹn ní kò tí lè rìn mọ́. And moreover, ìyẹn gangan kọ́ ló yẹ kó jẹ́ priority yín. Bí èèyàn Akinola jẹ́ gangan. And Daddy, you need to know, Akinola is a very nice person. As in, he's a good guy. Nígbà tí mo wà ní London níbi tí mo tún ṣiṣẹ́, mo ní problem kan tọ́pọ̀ ọmọ mi pé mo jí owó tí mi ò mọ anything about it. Ọ̀pọ̀lọpọ̀ Akinola náà òun ló bá mi san owó yẹn. If not, ọ̀tá mi ò bá ti dèrò ẹ̀wọ̀n. So nítorí pé àárọ̀ ṣí ẹ́ lóore ló ṣe fẹ́ fẹ́ àárọ̀. Mommy, don't say that. Don't talk like that about Akinola. Kò kí ń ṣàrọ̀. Olóòṣè lè pe ọkọ àfẹ́sọ́nà ẹ̀ lára. Ṣebí kò kàn lẹ́sẹ̀ méjèèjì. Bàbá Tẹ́ni. Adúyẹ̀tì. Àárọ̀ ló fẹ́ fẹ́. Ẹ̀rẹ̀ mi sọ kankan sí. Ọ̀rọ̀ ti sọra ẹ̀ kò sọ̀rọ̀ mọ́. Interested in whatsoever you're about to tell me. I'm not. Wo Teniola, I am your father. Whatever the situation is, I am still your father. Ipò kípò yóò kó wa. Bàbá ẹni mo jẹ́. Ìdùnnú ẹ̀kẹ́rẹ́ ó jẹ́ mi lógún. Àmọ́ mo fẹ́ kó o túbọ̀ ṣàlàyé fún mi díẹ̀ sí lórí ọ̀rọ̀ Akinola yìí. Let me tell you. Akinola jẹ́ ọ̀kan nínú àkàndá Elédùmarè. Akinola is a very nice person. Ó níwà tútù. Oore ò kí ń sun ní ṣíṣe. Kò ń bínú. And if at all, Daddy, tó bá tiẹ̀ máa bínú, kóhùn tó wọ̀ báyìí, ó tún ti dáríjì ẹni yẹn. Daddy, see, if you get to know Akinola very well, for the fact pé kò lè rìn kò ní mean anything sí yín. Teniola, wo àwa la bí ẹ. Àtẹ̀nífẹ̀ẹ́ púpọ̀. Pàápàá nítorí pé ìwọ kì í ṣe ọmọ tó ń kó ìyọnu bá àwọn òbí ẹ. Bí tẹ̀gbọ́n ẹ tó jẹ́ pé oríṣiríṣi ló kó wa sí kó tó dèrò South Africa. Tí ẹ ò rí bẹ́ẹ̀, bó tilẹ̀ jẹ́ pàákọ́lá tó ẹ pé ìyá àgbà náà ló tó ẹ. Tí
tí ẹ ò rí bẹ́ẹ̀ kọ́lọ́n bá ń fọ́run kẹ́ ìyá àgbà àwa lábí ẹ̀ àwọn onífẹ́ fún ìyọnu mo fẹ́ kó mọ̀ wípé ibi tó jẹ́ wípé ó dìgbà tí ọmọ kékeré bá dórí igi kó tó lè rí wọ̀ ibi ká gbàlagbà jókòó sí níbi pẹlẹbẹ a máa wo kedere báyìí ni. Taniola, I want you to change your mind about Akinola. Baby, see, I can't. It's too late. I'm carrying his baby. I'm carrying his baby. I'm already 2 months pregnant for him. I didn't want to know anything. To do with Akinola. Aṣọ ọba ọmọ yẹn ti rin ìhòòhò wọjà. Ẹlẹ́yìn ti parí o. Àti ẹ̀dúpẹ́ pé akọni òun náà ṣe bí ọkùnrin. Kò burú, máa bá yẹ ẹ sọ̀rọ̀. Daddy, ṣé pẹ̀ ti gbà nìyẹn? Ṣé mo ní choice ni?